Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí ẹ̀yin ènìyàn mi. Elédùmarè ò ní para lẹ́yìn wa. Ẹ̀làbọ́rú ẹ̀làbọ́yè. Praise the Lord, hallelujah. Ẹ̀yin ènìyàn mi, mo bá yín fẹ́ sọ àṣírí kan fún yín ní òní tí ó máa ṣe yín ní àǹfààní. Àṣírí lílo omi òjò, rain water. Àṣírí kí mo pè é? Àṣírí lílo omi òjò fún oríṣiríṣi ìṣọ́ra ìdàgbàsókè àti ìlọsíwájú wa nínú ayé. Bá a ṣe mọ̀ wípé Elédùmarè ọba ọ̀rọ̀ náà ó dàbí àdìtú, àdìtú lọ́rọ̀ Elédùmarè. Bẹ́ẹ̀ ni, àdìtú lọ́rọ̀ Elédùmarè. Ó ní àwọn àṣírí kan tí ó pamọ́ sára omi òjò tí ẹ̀yin ènìyàn ò mọ̀, àbí tẹ́ ẹ mọ̀ tẹ́ ò kọbi ara sí, tàbí tẹ́ ẹ mọ̀ tẹ́ ti gbàgbé. Mo kẹ́yìn àgbàlagbà. Ìwúlò omi òjò yìí, a máa ń lo omi òjò, à ń lò fún ìsọ̀yè, à ń lò fún ìṣẹ́gun ọ̀tá, à ń lò fún ìgbéga, kódà à ń lò fún aranse arisiki ńlá. Lómi òjò bẹ́ẹ̀ ṣe ń wo omi òjò lásán, kábíyèsí Elédùmarè. Ṣùgbọ́n mo kàn wá lásòkè láti wá sọ ìwúlò rẹ̀ fún yín níwọ̀nba. Àkọ́kọ́, à ń lo ìsọ̀yè fún ọmọ tí ó mọ̀wé, fún ìsọ̀yè, tàbí èèyàn tí ò jáfáfá, tàbí èèyàn tọpọlọ rẹ̀ ti dọ́ọ̀lù, tàbí èèyàn tó máa ń tètè gbàgbé nǹkan. À ń lo omi òjò, à ń lò fún. Bó ni a ṣe ń lo omi òjò fún ẹni tí ọpọlọ rẹ̀ tí ò pé dáadáa? Ẹ bá mi ká lọ. Ẹ bá mi mú ife kọ́ọ̀pù, ẹ bá mi gbé sí orí páànù lé ọ̀dọ̀ yín tàbí bì kan. Tẹ sá mọ̀ wípé àbí kẹ́ wá bóòlù kan, tẹ mọ̀ wípé omi tí máa ń bọ̀ láti sánmọ̀ náà ni ó mọ̀ ọ̀rọ̀ síbẹ̀, tí ò ní sí pé bóyá ètò ń ta sí inú ẹ̀ padà. Ẹ mú omi yìí, ẹ bá mi gbé lọ sí, tójú náà bá ti rọ̀ síbẹ̀, ẹ bá mi gbé lọ sí ilé, àbí kẹ́ bá mi gbé wọlé lọ. Ẹ bá mi mú kóró atọ́yẹ́ kọkùnrin ni, ẹ bá mi mú kóró atari 9, ẹ bá mi jù sínú ẹ̀. Tẹ bá jù sínú ẹ̀ tán, ẹ wá mú, ẹ gbìyànjú kẹ́ bí ẹ gbé síta ni. Bóyá ẹ láwọn adìẹ, ẹ gbìyànjú kí adìẹ kó mu nínú omi yìí. Tádé bá mu nínú omi yìí, ẹ̀yin ènìyàn mi, ẹ bá mi gbé yòókù, ẹ gbé lọ́wọ́ báyìí. Ẹ ní wípé ẹ ka sanukiriuka falantansa, ẹ sọ ní ẹ̀mẹ́sàn, rọ́bì sídìlì ìlìmọ̀, ẹ sọ ní ẹ̀mẹ́sàn, ẹ mú. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, bẹ́ẹ̀ bá ṣe ọpọlọ yẹn bá dọ́ọ̀lù, ọpọlọ ọmọ kékeré bá dọ́ọ̀lù, á ṣàpù padà. Ẹ̀mí ọmọ ọ̀dàgbà ni mo sọ bẹ́ẹ̀. Ẹ̀kejì, agbá ń lò fún aranse fún èèyàn tí ọ̀nà dí mọ́, aranse lóríṣiríṣi. Bó la ṣe ń lò fún aranse, ẹ̀yin ènìyàn mi? Ẹ bá mi gbé omi òjò yìí náà ni, àwọn omi òjò tí ò kalẹ̀ náà ni, ẹ gbé sórí páànù kí ó rọ̀ síbẹ̀, kójò rọ̀ sí inú ẹ̀. Tó bá ti rọ̀ sí inú ẹ̀, ẹ bá mi gbé wọ ilé. Ẹ bá mi mú, à ń pè organic perfume kan ní bíntu sudan. Ẹ bá ń da bíntu sudan, ẹ bá mi dá sí. Tí a bá ti bá mi dá sí tán, ẹ bá mi gbìyànjú, ẹ bá mi já ọ̀dọ̀ ewé làpálàpá, ẹja 3 ẹ̀gún mọ́ ọṣẹ funfun tàbí lọ́ọ̀sì tó kó sàdé jẹ́ nǹkan funfun. Ẹ fi pọ̀ bọ̀ díẹ̀ sí. Ẹ jẹ́ ká fi omi òjò yìí, ẹ jẹ́ ká fi wẹ̀ pẹ̀lú àdúrà. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, ọ̀nà ṣí, ọ̀nà àlà. Àti gbà lo iṣẹ́ yìí ní ọ̀nà kan. Ẹ jẹ́ ń sọ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta fún yín. Wọ́n gbà ń lo omi òjò fún ìgbéga lẹ́nu iṣẹ́. Ìgbéga lẹ́nu iṣẹ́. Báwo ni a ṣe ń lò fún ìgbéga lẹ́nu iṣẹ́? Ẹ bá mi mú, ẹ bá mi gbé omi yìí. Ẹ má jẹ́ kó kalẹ̀ bí àkọ́kọ́ iná ni. Tẹ́ bá ti bá mi gbé, ẹ bá mi rọ́ sínú kẹ́ẹ̀gì kan. Ẹ bá mi rọ́ sínú kẹ́ẹ̀gì kan. Tẹ́ bá ti rọ́ sínú kẹ́ẹ̀gì yìí, ẹ bá mi ra àbẹ́là funfun, ẹ bá mi ra 3. Ẹ tàn yípo rẹ̀, ẹ tàn tùràrí olóòórùn dídùn kan, ẹ tàn síbẹ̀. Ẹ gbààwẹ̀ ọjọ́ kan kẹ́ ẹ ṣàdúà àránṣe látọ̀dọ̀ Ọlọ́run ọba ẹ ṣe. Ẹ gbómi yìí sínú ilé, ẹ jẹ́ ká máa mú díẹ̀. Ẹ̀yin ènìyàn mi, ẹ ò rí iṣẹ́ ìyanu. Iṣẹ́ tí mo fọ yín, àṣírí wòlíì àtàṣírí àwọn àlùfáà tó dájú ni. Ìmọ̀mọ́ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà ń lọ.